wọ́n fẹ́ bàjẹ́ wọ́n lọ sanwó wọ́n fẹ́ bà fíìmù mi jẹ́ èmi Christian. Tóyìn ọmọ Abraham ti padà sọ di wọ́wọ́wọ́ ń play fídíò náà fún yín ń ṣàlàyé gbogbo tẹ́ ẹ mọ̀ pátápátá. Tóyìn Abraham ó ti wá jáde síta òun náà ti fáyà. Kí ni tó ṣẹlẹ̀ gangan tí Tóyìn Abraham fi fáyà? ń play fídíò yìí fún yín ẹ kọ́kọ́ wò ṣùgbọ́n jẹ́ ń ṣàlàyé àwọn nǹkan kan kí n tó play fídíò náà fún yín. tí n bá ti wá play fídíò náà fún yín into one to ṣàlàyé àwọn nǹkan kan. mo ṣe fídíò kan èyàn bóyá jẹta tàbá nà nígbà tí èyàn City Pointer tó ṣe review èyàn sí orí movie Tóyìn Abraham ilé tó pè ní Over Sabi Aunty. movie náà ó ní pé pé kò ta lẹ́nu rárá, pé rating tó fún un kì í ṣe rating tọmọlúàbí. èmi náà sọ náà mo ní wípé Tóyìn Abraham tèmi gangan mọ̀ pé kéèrà tí kò lọ́mọ nú bó lè lè ṣe wá jẹ́. ṣùgbọ́n kí n tó máa ṣàlàyé lọ kí n tún máa yànnàná lọ ẹ̀yin olólùfẹ́ mi ẹ kọ́kọ́ gbọ́ fídíò yìí eléyìí tí Tóyìn Abraham sí lénìí gangan tó ṣe tó náà fi reply City Pointer lẹ́yìn ìgbà tó sọ pé movie rẹ̀ yẹn pé kò dùn kò ta lẹ́nu. mo ń padà bọ̀ ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wo fídíò wọ̀nyí lórí YouTube lẹ́jọ́ ẹ bá tẹ subscribe yìí sórí YouTube channel wa. eléyìí tó kù tọdún yóò fi parí ikú aya ikú ọmọ ìkankan bẹ́ẹ̀ kò ní wọlé tọ̀ wá. ẹ kọ́kọ́ wò ná mo ń padà bọ̀ ẹ má tí ì lọ ibì kankan. fíìmù tó ó dùn bí wèrè wọ́n fẹ́ bàjẹ́ wọ́n lọ sanwó wọ́n fẹ́ bà fíìmù mi jẹ́ èmi Christian. If this film no enter 1 billion pass it, that means mi sin Ọlọ́run. A jẹ́ pé mi ò ń sin Ọlọ́run. àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé tí oògùn ẹni bá dáni lórí àáfi gbáyà ni tàbí ká fi gbá orí. ẹ wo ìyẹn tí Tóyìn Abraham sọ. ó ní wípé móvì tòun ó dùn gbọ́ngbọ́n sì kàn sí. ó tún wá sọ eléyìí ni mo fẹ́ ká fi kẹ́kọ̀ọ́ pé ní tí èèyàn bá ń sìn ó yẹ kó dá èèyàn lójú. ó ní àyàfi tóun ìbá ṣe Christian ló kù, àyàfi tó bá jẹ́ pé òun ò kí ń sin Ọlọ́run òun ní Over Sabi Aunty òun lòun ò ní pa tó tó 1 billion naira ń bẹ̀. ẹ wo ìgbàgbọ́ bó ṣe tó. èmi náà sọ náà ó tún wá sọ nǹkan kan mọ́ fídíò náà. ó ní wọ́n ti lọ sanwó wọ́n fẹ́ bàjẹ́ múfì tí mo ṣe. ẹ̀sìnkú èmi náà sọ nínú fídíò tí mo ṣe tí mo fi mú eyín review City Pointer wá. ẹ lọ wo ẹ̀yin tẹ́ bá ti wò ní orí péèjì wa ẹ rí ń bẹ̀. mo sọ ń bẹ̀ náà mo ní wípé orogún òwò ti fẹ́ máa wọ̀. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni o review tí City Pointer fi ilẹ̀ ní inú bíi 10,000 kéèyàn ní review wọn pé 0.00 something ló fi bẹ́ẹ̀. mo ní pẹ̀lú gbogbo eré orí ìtàgé eré àgbéléwò eléyìí tí Tóyìn Abraham tó ti ń fi gbogbo ara ṣe a ò tí ì rí àṣà àdànù kankan níbẹ̀. mo sì sọ fún yín mo ní tó bá ti di oṣù December àwọn eré sinimá tó máa ń bọ́ ta ó máa ń pọ̀. òun kálukú ní òmò pàjẹ́ sọ́jà tiẹ̀ ọ̀nà kọ́nà tó ń kálukú bá gbà ló fi ń pe ajé sí i. mo sì sọ mo nílé ayé tá a wà yìí kò sẹ́ni tó ṣe trust o ọ̀rẹ́ mi ní lágbájá kò kàn ó tó bá ti di bí orogún owó. mo ní wípé ó ṣeé ṣe kó jẹ́ pé inú àwọn tí wọ́n jọ fi eré àgbéléwò lẹ̀ eyín lóṣù December yìí ló lọ gbọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yín ló lọ fowó lẹ̀ fún City Pointer pé òun fẹ́ kí eré tòun kó tà ju ti Tóyìn Abraham lọ. mo ní etiquette mi ò sọ wípé bóyá ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n n tó bá wóhun la fi wóhun. epo ọ̀pọ̀ ńkọ́ òní ẹ lọ́jọ́ pósí ẹ̀ lérí. mo ní ó ṣeé ṣe kó jẹ́ pé n tó ṣẹlẹ̀ nù
ṣé wàá fẹ́ máa jáná. Ẹ rí i pé Tóyìn Abraham náà sọ ni wọ́n ti lọ sanwó wọ́n fẹ́ bàjẹ́. Mòráyè mòsáfáyé ẹ̀rù má bà mí ọmọ Ìbùnú Ádámù ẹ̀rù má bà mí mòráyè mòsáfáyé. Mo ní wípé tó bá ti di bí ká mọ wówó kò sí tọ́mọnìyàn ò lè ṣe. Bákan náà kò sì sí tí ọmọnìyàn tí wọ́n ní kó mú wá tí ò ní múlẹ̀ tó bá ti di bí à ń wówó. Ẹ sì mọ̀ yìí pé kí ló rọ̀ mọ́ eré àgbéléwò tí wọ́n ń ṣe láti fi lè wówó náà ni. Ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ kàn yín ẹ ti gbọ́ ọ̀tún ẹ ti gbọ́ òsì. Kí ni èrò tiyín tẹ́yìn lérò pé ó ń ṣẹlẹ̀ èèyàn nínú Nollywood? Ṣé ẹ mọ̀ yìí pé Nollywood nínú àwọn fídíò mi kan náà mo sọ mo ní kákọ́ọ̀sì ní Nollywood. Kákọ́ọ̀sì tí wọ́n bá ń ṣe tó o bá ti bá àwọn tó mẹnu ẹ̀ tó o bá wọn tó mọ̀nà tó o bá ti bá wọn ṣe papọ̀. My brother my sister kó o tó di gbajúgbajà kó o tó di star yóò pẹ́ o. Kòkòdòkò tí ó jata ìdí rẹ̀ ó gbóná o. Tó bá tiẹ̀ tún wá jóbìnrin ìdí rẹ̀ ó lànà. Ó lágbára o. Kí lè rò tiyín lórí nǹkan tí ń ṣẹlẹ̀ yín lórí eré àgbéléwò eyín tí Tóyìn Abraham? Ó lágbára o. Mo fẹ́ kẹ́ lọ sí eyín abala àríwísí eyín comment section. Ẹ sọ èrò tiyín lórí in tó ń ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ pé City Pointer rating tó fún Ofasabi Aunty kìí ṣe rating tó ṣe máa gbọ́. Kí lẹ̀yin lérò pé ó ń ṣẹlẹ̀ láàrin wọn? Ṣé ká sọ pé lóòótọ́ bí Tóyìn ṣe sọ pé wọ́n ní wọ́n ti lọ sanwó pé láti fẹnu ba eyín eré òun jẹ́ ni àbí kí ni èrò tiyín? Ó yá ẹ má gbàgbé láti subscribe tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wò ni. Ẹ ti mọ̀ pé bó ṣe máa ń lọ náà la ṣe ń tẹ̀lé bó ṣe ń sún níkànnì ayélujára náà la ṣe ń tẹ̀lé. Báà náà bá sì ń sún ẹ máa sún tẹ̀lé wa. A máa ń ja yín tán a máa ń gbé yín débẹ̀débẹ̀ a máa ń mú yín tán pátápátá bó ṣe ń lọ níkànnì ayélujára. Yorùbá level náà la wà níbí báyìí. Àwọn ìṣeré orí ìtàgé wa tó jẹ́ Yorùbá pọ́nbélé náà la máa ń sọ̀rọ̀ lé lórí. Kí ni ń ṣẹlẹ̀ láàrin wọn láàrin gbogbo wọn? Ẹ má gbàgbé ẹ bá tẹ subscribe tẹ́ bá ti wá ṣe subscribe bó ti tán ẹ tún tẹ notification tó wà ní eyín aago yẹn tó fi jẹ́ pé tá a bá ti fi eyín eré kan lẹ̀ tá a bá ti fi fídíò kan lẹ̀ ẹ wà nínú àwọn ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí bó bá ṣe ń lọ nípa channel wa. Ẹ má gbàgbé ẹ máa tẹ̀lé wa bá a ṣe ń lọ.